Africa Content TV. Mo lọ́wọ́ sí bí èmi ẹrú Ọlọ́run, èmi ọmọ yín, èmi tí ń jẹ́ kankan tó jẹ́ pé Ọlọ́run wá ní kẹ́ ẹ kà kún kankan tí gbogbo yín tẹ́ ń wò mí tẹ́ ń fẹ́ mi. Mo jọ Ọlọ́run ni o, kì í ṣagbára kankan o, lágbára ò síbẹ̀ o, àbí mo mọ̀ ọ́n ṣe ò síbẹ̀ o. Àìmọye tó mọ̀ ọ́n ṣe táyé ò rí o, àìmọye tó mọ̀ ọ́n ṣe táyé ò wo bẹ̀. Mo wá fi títóbi Ọlọ́run, mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ dúró tì mí títí di àsìkò yìí. Tọ́lọ́run bá ọ̀dẹ̀ mi jẹ́ kí n jọra mi lójú níwájú yín, torí nínú tí mo gbádùn jù láyé, tí mo fẹ́ràn jù láyé mi, ó ní kí n máa pọ́yàn lé. Tí n báyìí tí ìrìbí pọ́ èèyàn tó súnmọ́ mi lé kì í tẹ́ mi lọ́rùn. Tó súnmọ́ mi tí mo mí ní wípé ẹ ń bá láǹfààní àti déwájú mi, àbí tí mo láǹfààní àti pàdé, ìmọ̀ àwùjọ mi kì í máa pọ́n wọn lé. Torí mo mọ̀ pé èní yìí yẹn máa lọ, ọ̀la máa dé, gbogbo tó bá ti wá ṣe é lẹ̀ àwa dìtàn. Torí náà ká ṣá máa ṣe dáadáa. Ẹ̀rí eléyìí tá a fẹ́ ṣe lẹ́nìí kì í ṣe pé bóyá mo jẹ ẹgbẹ́ mi lówó kankan ni, àbí mo jẹ báńkì mi lówó kankan ni mo ṣe fẹ́ ṣe é. Mo fẹ́ ṣe nítorí wípé Ọlọ́run gbà mí láàyè àti ṣe. Mo fẹ́ ṣe nítorí wípé àwọn tí wọ́n jẹ́ bàbá lẹ́yìn mi, torí gbogbo àwọn tó ń bá mi ṣeré yìí kò sọ́mọ nínú wọn o, bàbá ní gbogbo wọn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kan bá sọ pé bad boys on stage, ìmọ̀ àbí mi nínú ni, bad men on stage ni, àgbàlagbà ni wọ́n mọ rírì mi, èmi náà mọ rírì wọn. Ó ti yé, ó jẹ́ kí n ronú láti gbé ètò yìí sílẹ̀ pé mo fẹ́ ṣe báyìí. Ilẹ̀ tí mo fẹ́ fún wọn yìí níwájú Ọlọ́run tí a kì í pè jẹ́rìí irọ́. Wọ́n ń pe bọ̀dá kan ní bọ̀dá Bọ́lá bọ̀ ní tì, olórí ilẹ̀ gbọ́n mi náà. Àwọn dà bọ̀dá Bọ́lá bọ̀ ní tì, wọ́n ní wọ́n ti jagun lọ. Níbi 5 years ago, èmi àti wọn lájọ lára ilẹ̀ yìí. Ilẹ̀ yìí èmi àti ẹ̀gbọ́n Bọ́lá bọ̀ létí lájọ lọ́wọ́ rẹ̀. Ó ti yé yín. So mi ò dẹ̀ kí ń ra tí ò dáa, gbogbo tí ò bá ti dáa mi ò ní kó wọlé, torí mo mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tó lágbára ni. Mi ò kí ń sùn, mi ò kí ń wó, débi pé àánú mi máa ń ṣe àwọn olólùfẹ́ mi wípé Abbas ń ṣiṣẹ́ gan-an, wàhálà ìtì pọ̀jù máa fún ẹ̀ sí mi. Èmi dẹ̀ máa ń wò pé ìbẹ̀rẹ̀ là ń búra, ó dẹ̀ tún máa ń rò wípé mi ò lè, Ọlọ́run ò ní dá mi gúnlẹ̀. Torí ó dá mi lójú pé bí mo ṣe ń bọ̀ ní ayé, iṣẹ́ tí mo gbé dání yìí Ọlọ́run ti mọ̀ sí, àti okun ẹ̀ ká máa ń pè ní okun àtagbára, agbára tí màá fi máa ṣe tí òfin ní rẹ̀ mí, gbogbo ẹ̀ lọ́lọ́run ti gbé wọ̀ mí. Kódà nígbà ní ìdébálẹ̀ lómi tó síìkì, lọ́ba ní lágbẹ́dẹ́ kan síìkì máa ní iṣẹ́ wo ló ń ṣe tó fi síìkì náà. Ọlọ́run mi sọ̀rọ̀ pé ìwọ náà bá a bá rẹ́ni tó ń dá mi, tó mọ̀ pé mi ò lẹ̀ kí ń ṣẹgbẹ́ ẹ̀ ní ọ̀nà gbogbo nǹkan tó gbélé mi lọ́wọ́, má gbà mí láyè àti sọ síta pé mi ò kí ń ṣẹgbẹ́ ẹni náà. Àwọn tẹ́ni yá fi máa mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ ẹ̀ ní kó máa ṣe fún mi. Bí mo ṣe sọ fọ́lọ́run nìyẹn. Ó dẹ̀ máa ń ṣe é, àwọn ṣe lọ́wọ́ àtọ́lọ́run ti ń ṣe yẹn. Kò séyìí tí mo pariwo ẹ̀ síta. Ọlọ́run ọba tó wá gba ẹnu àwọn wòlíì sọ̀rọ̀, ó gba ẹnu àwọn àfáà sọ̀rọ̀ láti bí ọdún 3 4 sẹ́yìn wípé òun bínú sí mi, gbogbo ọ̀dẹ̀ ní ìbínú Ọlọ́run. Ọlọ́run sọ pé gbogbo orin tó ń ṣe fún mi mò ń pamọ́ra, ipò òun fẹ́ kí n máa pariwo fáyé,
ìgbé yẹn ló ń jẹ́ káwọn ẹlòmíì fẹ́ máa take me for granted wọ́n máa fẹ́ máa fojú yẹpẹrẹ wò mí pé mi ò jẹ́ nǹkan ẹlòmíì kò owó tí ò yẹ kó fi lọ mí á fi lọ mí torí pé àwọn kan àtọ́jẹ́ ìgbésí ayé tí wọ́n ń gbé ìgbésí ayé kan máa pariwo ibi tó ń tí ì jẹ́ wọ́n á máa fojú ẹ̀wò wọ́n pa àwọn ni wọ́n tóbi jù tí wọ́n dẹnu pé wọ́n tó kẹ̀kẹ́ ó ti yẹ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fọ́nà tó fààyè gbà mí torí ẹ̀ mo ṣe ni mo fẹ́ ṣe ìṣílẹ̀ yìí o torí ẹ̀ mo ṣe ni mo gbà tí ó di pé mo fẹ́ pé mo ti mo pé lọ́dún yìí yẹn mo ní ó dáná màá wá pariwo láti fi ilé márùn ṣe celebration birthday mi. mo wá tún ní lẹ́yìn ẹ̀ gbogbo àwọn ọmọ mi lẹ́yìn mi I'm sorry gbogbo àwọn bàbá lẹ́yìn mi látọ̀rí captain apá wípé màá fún gbogbo wọn nílẹ̀ ilẹ̀ tí mo ń sọ yìí tí mẹ́fà yọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ni pé 2 years ago wọ́n bẹ̀ mí kí n ta ìkọ̀kọ̀ fún wọn ní 1.5 million wọ́n ní mi ò ní ta wọ́n plot wọ́n fi ń bẹ̀ mí láti rà á ẹ̀gbọ́n bọ́lábọ̀ létí torí ẹ̀mọ́ ní ṣe ni wọ́n wá jẹ́rìí sí ilẹ̀ tá a wá pè ní 1.5 million ní 2 years ago tí mo ní mi ò ta àmọ́ tó ti máa pé nísìnyí o mo dẹ̀ wá fẹ́ fún àwọn tó tájọ́ ń ṣiṣẹ́ pé orí kọ̀ọ̀kan tí kì í dẹ̀ ṣe 40 ó náà máa gbalẹ̀ yìí tí n bá pa owó yẹn papọ̀ ní nǹkan tí a tún ṣe àmọ́ ẹ̀yìn àgbàlagbà ẹ̀ lọ́sọ pé ẹnìkan kì í jẹ́ kí lẹ́kọ̀ọ́ ó fẹ́ òun mo ṣe fẹ́ ṣe é mo tún wá ní a máa yọ̀ǹda ilé kan fún ẹnìkan ilé yẹn lè kéré àmọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé àlùbáríkà ni bó ṣe kéré mọ́ yẹn tí wọ́n bá tẹ́lẹ̀ sí tó bá wọnú ẹ̀ báyìí àlùbáríkà dé bá ẹni yẹn tí n bá fẹ́ fúnyàn ní owó títì màá ní ṣàbá mi mánéjì ẹ̀ owó àlùbáríkà mi èmi mọ̀ pé tí n bá fi ọwọ́ mi tí mo fi fún èèyàn ní owó tó láǹfààní àti gbà wàhálà ìtẹ́ni yẹn tó bá fi owó yẹn síbi tó dáa àmọ́ àlùbáríkà ló kó sílé orí mo ń ṣe wàhálà gan ọlọ́dẹ ìdè lájẹ ẹ má jẹ́ àsọ̀rọ̀ jù ẹ jẹ́ àtẹ̀síwájú kábíyèsí mi ò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ wájú yín o ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ gbogbo tí bá kú sí o ẹ ṣàforíjì fún mi o mi ò mọ̀ lọ́sọ̀ o torí Ọlọ́run ẹ ṣàánú mi mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín ó yá tálẹ́ ní àkọ́kọ́ captain wa Alhaji Adéyẹmọ Akeem ó ti yé òdìdé torí Ọlọ́run adúpẹ́ akú oríire ó yá mi ò ní tí ó pẹ́ torí àwọn èèyàn mi sọ pé àfi kí n kọrin fáwọn èmi ò lè sọ pé mo fẹ́ kọ orin kankan lẹ́nu àmọ́ wọ́n dúró ń lò pé mo gbọ́dọ̀ kọ orin pé ní woman property ó ti yé yín woman ṣe lè spell fún mi. woman property woman city property. woman city property ní Ìbàdàn ìyẹn ní Ayégún èèyàn máa gbá bí challenge yẹn wọlé àbí èèyàn gbá bí challenge yẹn wọlé ó ti yé ọ̀nà bí tí wọ́n máa gbà débẹ̀ nìyẹn ní ògbọ́ ok alright kọ́kọ́rọ́ lẹ́yìn rẹ̀ kọ́kọ́ rà ní gbogbo lẹ́tà sọ yìí kò sí ìtì mo kọ́ ń bẹ̀ fúnra mi o mo máa ra gbogbo ẹ̀ ní mo máa rà ní kò ṣe pé kíkọ́ tọ́lá àwọn ọmọ onílẹ̀ máa ń dà mí láàmú gan wọ́n máa ń wò pé àwa ò ní àlè pariwo táwọn bá ṣe jàǹbá fún wa so mo ti dáwọn experience kan sẹ́yìn so mi ò kí ń sábà sọ pé mò ń ra lẹ̀ mọ́ ó ti yé ẹni tó fẹ́ gbà kọ́kọ́rọ́ yìí ẹni yẹn ò mọ rẹ̀ ẹni yẹn wà níbí báyìí màá pe ẹni yẹn jáde tí n bá ti ń fún ẹni yẹn kọ́kọ́rọ́ yìí láti ìṣẹ́jú ẹ̀yà iná ló ti di tiẹ̀ o kì í ṣe ilé tó ti kọ́ tán o ilé tó ti kọ́ tán ni ntọ́kọ̀ kú bẹ́ẹ̀ ni pé mi ò tí ì kú mo fẹ́ kú gan ní gbogbo ìjẹta mọ́jẹ ni àmọ́ ọlá pé a ti dájọ́ sọ́nà àwọn ibìkan wà tó sì nídìí àwọn àtúnṣe kọ̀ọ̀kan lára àwọn ọlẹ́ tí mo sọ yìí ó ní ò jẹ́ kí n sọ pé mo ti kú lẹ́yìn kíkú nìkan ṣoṣo mo dẹ̀ mọ̀ pé kò ká pa ọlọ́run kánò ni
bí ìṣe fún ẹ wàá ṣe fún ara ẹ pẹ̀lú dùnú àtayọ̀ àtàlàáfíà tí mo sọ yẹn ó wà bẹ́ẹ̀ ó yá máa bọ̀ lé mẹ́ni yẹn aláì àbí tí n bá sọ lé mẹ́ni yẹn láti ìṣẹ́jú àyá yìí ẹni yẹn ilé yẹn ti di tiẹ̀ ó ti yé orúkọ ẹni yẹn Sharafadeen Salaudeen. Ẹnìkó DJ òǹrè láti ìsìn náà lọ ti fi tiẹ̀ o kò sí ọ̀rọ̀ ẹni sí mi ò jẹ gbèsè lórí ẹ o ilé tí mo rà ní kọ́ńpì ló ń tà mo bẹ̀ rà á kì í ṣe pé bí àwọn ọ̀rọ̀ ilẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ débi pé mo nílẹ̀ máa yọ ẹ lẹ́nu bàbá mi aláàjì mi lakọ dájì mi jẹ́ ẹ̀rọ kan ní dájì mi jẹ́ ẹ̀rọ kan bàbá mi ẹkújọba sà bẹ́ẹ̀ tí ní máa ṣe náà mo ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ mi mo ṣe ń wùwà ẹ̀ olójú olúkábíyèsí sà bàbá Jídé Ṣàráfà ó ti yé ojú òní ti wà gbogbo ilé tí mo fi ṣe mi ò fi ṣákúmọ́ mi ò dẹ̀ fi yàngẹ̀ àwọn tí ò tí ì ṣẹlẹ̀ rí nílé orin ni mo máa ń láìkì láti ṣe láti lè fi máa ó ti yé láti máa fi tó àwọn èèyàn wa sọ́nà láti lè máa ronú pé ká ṣáà máa ṣe dáadáa pẹ̀lú ara wa náà ni ó ti yé yín.